Ṣé tá bá ń jà bíi kaku ni? Lóòótọ́ mo gbà wípé mo ṣẹ̀ ọ́. Ó fọ̀rọ̀ mi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn onítìjú mi. Wọ́n pè wá papọ̀, kí ló fagbọ́n mi sí omi òtó? Ó ṣàlàyé, bẹ́ẹ̀ ni mo ṣàlàyé ohun tó fa ìkùnsínú láàrin èmi àti ẹ. Àwa méjèèjì ríbi tá a ti jẹ̀bi ara wa. Omi ẹkún lé sí wa lójú rororo. Bẹ́ẹ̀ ló fà mí mọ́ra. A sì ṣèlérí wípé kò sí ohunkóhun tí yóò fa èdè-àìyedè láàrin èmi rẹ mọ́. Ṣé tá bá ń jà bíi ti kaku ni? Láti ìgbà tí aáwọ̀ tí ń bẹ láàrin èmi rẹ ti parí, lára rẹ ti kó ṣìọ̀ sí mi. Ọ̀rẹ́ kò rí kò sùn wá di ẹni àmọ̀rí ìbáàkú. Èmi ni mo wá di èpo ẹ̀pà tẹ́nìkan èjì rí. Àbí? Bó o ti ń rojọ́ mi fún kúkúrú, ló ń rojọ́ mi fágbà, débi pé o tún rojọ́ mi fẹ́ni tó ṣòro. Ṣé tá bá wá ń jà bíi ti kaku ni?